Lucky ló ní tọ́lọ́run bá kádàrá tó bá rí fídíò yìí tó ṣalábàápàdé rẹ̀ Lucky ló ní o because mi ní kó mú nǹkan kan wá mi ń dẹ̀ fi nọ́mbà mi síta láti pé kó pè mí ewé mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ lọ́wọ́ mi yìí tó bá ti dàmọ̀ láyé rẹ̀ o tún ṣàìsàn mọ́ kí ni mo sọ o tún ṣe àìsàn mọ́ ewé alákọ̀ọ́kọ́ leléyìí sọ dàmọ̀ eléyìí ni wọ́n ń pè ní ewé efinrin sotiri ewé efinrin òun leléyìí number 1 nìyẹn ewé ẹlẹ́ẹ̀kejì òun rèé ewé eléyìí sọ ọmọ òun ni wọ́n ń pè ní ewé ewúro eléyìí ni number 3 eléyìí ewé ẹlẹ́ẹ̀kẹta yìí òun ni wọ́n ń pè ní ewé ejìnrìn ajá sórí ó ní fèkì o ṣùgbọ́n tí ó jẹ́ kó mọ̀ pé eléyìí gangan ni original ó ní èso yìí eléyìí máa ní èso original yìí ó máa léso fèkì rẹ̀ kò kí ń léso fèkì rẹ̀ rèé wọ́n dẹ̀ jọra wọn fèkì ẹ̀ rèé sẹ́rí ẹ wo fèkì ẹ̀ léléyìí o fèkì ẹ̀ ò kí ń léso fèkì ẹ̀ rèé yọ kàfẹ́ ní bí òdòdó ẹ wò ó máa fẹ́ ní bí òdòdó kéékèèké òun leléyìí fèkì ẹ̀ máa fẹ́ ní bí òdòdó kéékèèké ẹ wò ó máa fẹ́ ní bí òdòdó kéékèèké òun rèé kì í ṣèso òun ò kí ń ní èso bíi titi yẹn ó máa fẹ́ ní bí òdòdó kéékèèké báyìí tó o bá ti mọ àwọn ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí o tún ṣe àìsàn kankan o tún ṣe ọmọ láyé ẹ fún ẹni tó bá nígbàgbọ́ nínú ewé àti gbòní o ṣùgbọ́n kí n tó ṣàlàyé ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí torí kò yẹ kí n ṣàlàyé ẹ̀ fún yín mọ́ nǹkan ẹyọkà tó yẹ ń padà wá láti wá ṣàlàyé ẹ̀ fún yín o ní fídíò arákùnrin Don Richard tó ṣe nígbà tó ṣàìsàn tọ́lọ́run wá padà kádàràkárà rẹ̀ ó yá fídíò tí Don Richard tó ṣe lọ́jẹ́ ń padà wá lẹ́mí mi fi sọ pé kí n tó padà wá ṣàlàyé ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe àìsàn láti inú tí ọ̀dẹ̀ mọ́rú pàtó irú àìsàn tí ń ṣe ẹgbọ́n tí Don Richard tó sọ. nígbà tí mo kàn visit máa gbọ́ ṣe nígbà tí mo visit UCH tí mo visit General Hospital mo rí i pé the majority sickness tó ṣe àwọn eminent personalities and parliamentarians láyé àwọn olówó big people inú ara ni either liver either kidney either lungs either everything láti inú kò sẹ́ tó ti bí apá kú kò sẹ́ tó inú so definitely so many things tá à ń jẹ sínú ara wa ó kó bọ ọjọ́ alẹ́ wa tó pọ̀ ẹlòmíà máa ọ̀zù báyìí òun ọ̀zù kò fọpọlọ ọ̀zù tó bá dé lọ́jọ́ alẹ́ tá a máa fowó yẹn a máa fi wo àìsàn àìmọye olówó ní tábà tó jẹ́ pé tó bá fẹ́ jẹun tó bá fẹ́ lóògùn tó bá kó gbogbo oògùn tó wà ní bọ́ọ̀sì tó máa kọ́kọ́ gbé mi á fẹ́ wọ 30 lọ́wọ́ tó máa gbé mi tó kọ́ lè live lọ kọ́ lè jèrè owó tí wọ́n ní. ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ òun ló tempt mi ọ̀rọ̀ yẹn ló bomi tútù sí mi lọ́kàn pé àwọn èèyàn ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn wà lórí ìdùbúlẹ̀ àìsàn tánẹ́ẹ̀dì ìwòsàn tí wọn àdẹ̀mọ́ ti ń ṣe wọn nínú ara torí pé ọ̀pọ̀lọpọ̀ a máa rò pé gbogbo nǹkan náà ní fake gbogbo tẹ́ bá dó àwọn àbá àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ ìwòsàn lórí Facebook ti pọ̀ ṣùgbọ́n táwa bá sọ àfi kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá ṣe mọ̀ pé nírọ́ ìtẹ́mi bá ti sọ ò lórí Facebook o àfi kọ́ lọ ṣe kó o tó lè pe tí mo bá sọ nírọ́ o gbọ́dọ̀ ṣe ná tó o bá wá ṣe tí o bá ṣiṣẹ́ ni kó o tó pè nírọ́ because èmi ò ní wá sórí Facebook kí n kà wá máa rant kí n máa fi tí ò ní ṣe yín láǹfààní kalẹ̀. So integrity is very, very important. So ewé mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun lẹ nílò mo ti ṣàlàyé ẹ̀ ń jò ní ìfún yín torí pé àwọn kan lè máa wò ó wò pé kò nítumọ̀ ká má kàkún àìlàkàkún ọ̀pọ̀lọpọ̀ olóṣekú pa ọ̀pọ̀lọpọ̀ míì àìlàkàkún ẹlòmíì ló ṣekú pa látara pé kò nígbàgbọ́ nígbà tó ń gẹ onígbàgbọ́ nú ara rẹ̀ ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí ìwọ tó bá nígbàgbọ́ nú Ọlọ́run lọ gbìyànjú ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò kàn sé sílé kódà tó bá ti lò kàn sé sínú ilé kàn make sure pé ewé mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ original báwo lẹ ṣe máa ṣe kò ná ọ ní nǹkankan ọkàn náà yàn ní wàhálà kẹ tó já ewé mẹ́tẹ̀ẹ̀ta yẹn wà já
ewé efinrin wàá já tó máa pọ̀ wàá sá sínú ilé ní bòójì ò ní sá sínú òrùn wàá já ewé ejìnrìn wàá já tó máa pọ̀ wàá sá òun náà sọ sí ààyè ọ̀tọ̀ ní abẹ́ ilé kó má jẹ́ ní òrùn wàá dẹ̀ já ewé ewúro náà tó pọ̀ wàá sá òun náà tí mẹ́tẹ̀ẹ̀ta bá ti gbẹ lábẹ́ bòójì tó sá sí ní kó má jẹ́ ní òrùn ntókù ni pé wàá gún lọ́tọ̀ọ̀tọ̀ wàá gún ewé ewúro lọ́tọ̀ wàá sọ di powder wàá gún ewé efinrin lọ́tọ̀ wàá sọ di powder wàá gún ewé ejìnrìn lọ́tọ̀ wàá sọ di powder ó dóògùn nìyẹn rọ sínú ike rágólíìsì lọ́nà mẹ́ta òun la máa ń pè ní àgúnmu 3-in-1 àgúnmu 3-in-1 gbogbo last year tí n bá báwọn èèyàn ṣe 55,000 naira ni mo máa ń gbà nígbà yẹn ni o ní last year ni o ní gbogbo last year ní bá báwọn èèyàn ṣe kọ̀dẹ̀sẹ̀ tí mo ṣe fún tó lò tí ò dúpẹ́ kọ̀sẹ̀ tí ó lò tí ò dúpẹ́ mo dẹ̀ ti fi sílẹ̀ báwọn èèyàn lọ́fẹ̀ẹ́ tí mo ní káwọn èèyàn lọ ṣe ṣùgbọ́n àwọn tán lágbára láti ṣe bóyá bí tán wà wọn à lè rí ewé yẹn tí mo bá ṣe. ọ̀rọ̀ tí arákùnrin Don Richard ọmọ actor yẹn tó ń ṣe fíìmù yẹn tó sọ ló jẹ́ tó padà wá torí pé àní tá a bá kú tá a bá ṣàlàyé rẹ̀ fún yín kò wúlò ntẹ̀yìn bá mọ̀ tí ó bá kọ́ ẹlòmíì kò wúlò khairukum man ta'allama al-ilma wa 'allamahu kì í ṣe kùránì nìkan ẹni tó lóore nú èèyàn lẹ́ni tó mọ ìmọ̀ kan tó tún fi mọ ẹlòmíì kì í ṣe alùkùránì nìkan la gbọ́dọ̀ mọ̀ táàdùn kọ́ ẹlòmíì ìmọ̀ míì tó bá tó mọ̀ tó bá ti kọ́ ẹlòmíì wàláhì olóríire ni ọ́ torí ìdí eléyìí gbogbo ìgbà à ń sọ eléyìí náà sọ eléyìí torí pé ọjọ́ kan ń bọ̀ táwa náà ò ní sí mọ́ ṣùgbọ́n tá a bá ti sọ kalẹ̀ nǹkan ìwòsàn ara ni èmi sọ oògùn arísìkì oògùn ẹ̀yọ̀nú oògùn èmi sọ yẹn lórí Facebook mi sọ yẹn ṣùgbọ́n ìwòsàn ara gbogbo wa la bùkátà sí ìwòsàn àìsàn pọ̀ níta tí ń pààyàn ẹ̀gbọ́n tálákùnrin yẹn sọ ni ọlọ́kọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n wá sí usaid tán tó ń bá pàdé lọ́sítù ọ̀pọ̀lọpọ̀ àìsàn tó pa wọ́n àìsàn inú ni àìsàn inú ara tí wọ́n ní mọ tó sí nínú wọ́n á máa gé fún wọ́n á máa gẹ́dọ̀ wọ́n á máa gbẹ̀jẹ̀ wọ́n á yọ kórópọ̀ ẹlòmíì lọ àìsàn inú oní ń pa ọ̀pọ̀lọpọ̀ táwọn máa wà tán ní rí gbogbo ẹni táìsàn inú bá ń dà láàmú tó bá ti ń fura pé nǹkan kan fẹ́ máa ṣe ọ́ nínú àgbọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ ṣe sínú ilé tó bá ti ṣe bí mo ṣe ṣàlàyé nì ọwọ́ àkùbọ̀ ṣe máa lò wàláhì kò le kódà ẹni táìsàn ò ṣe sínú ilé máa lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìjẹta mo sì lò níjẹta torí kì í wọ́n nínú ilé mi àwọn àgbàlagbà tí wọ́n mọ iyì rẹ̀ wọ́n ìdí ọwọ́n nínú ilé so báwo ló ṣe fẹ́ lò wà wá lọ ra omi àgbọn bíi 5 litres ìwọ tó bá sì lágbọn lẹ́yìn kùlé pa àgbọn kó jó omi rẹ̀ sínú ké 5 litres gbé sínú ilé omi àgbọn ló fi máa lò bóò ló sì wá máa lò tó bá fẹ́ lò ó dáa ká máa lò sùn lálẹ́ ẹni àìsàn tí bá ń bẹ nínú ara tó mọrú àìsàn tí í ṣe tí ò yí ọ ìwọ kan ra bu ìlàjì spoon oníke yẹn ìyẹn take away spoon yẹn ìlàjì rẹ̀ bu ìlàjì spoon yẹn nínú àgọmọ kìnní kó bù sínú kọ́ọ̀bù sọ pé 3-in-1 ni àgọmọ mẹ́ta ni ṣùgbọ́n ẹ̀kan náà la máa ń lo mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ wàá bu ìlàjì spoon oníke yẹn nínú àgọmọ tó jẹ́ ejìnrìn tó wà nínú kíkan wàá bu ìlàjì spoon níbẹ̀ wàá tún bu ìlàjì spoon oníke yẹn nínú eléyìí tó jẹ́ ewúro wàá tún bu ìlàjì spoon níbi eléyìí tó jẹ́ efinrin ìlàjì spoon oníke yẹn ló máa bù lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta wàá wá bù sínú kọ́ọ̀pù ẹyọ kan wàá wá ṣe kíni wàá bu omi àgbọn bíi glass cup tọ́ḿbìlà yẹn glass cup snap yẹn kó bu omi àgbọn glass cup yẹn mẹ́ta kó bùlé lórí ro papọ̀ kó mu lálẹ́. ṣe bẹ́ẹ̀ níjọ́ kìíní ṣe bẹ́ẹ̀ níjọ́ kejì ṣe bẹ́ẹ̀ níjọ́ kẹta kò sí bírú àìsàn tó ń bẹ nínú ara rẹ̀ sì lè lágbára tó ara rẹ̀ máa fúyẹ́ ní sáà wàá gbádùn ní sáà Ọlọ́run máa ń lò ní sábàbí gan ìwọ tó o bá nígbàgbọ́ tó o pé gbogbo nǹkan ní làláì lọ try rẹ̀ so tó o bá wá try rẹ̀ tó fẹ́ dúpẹ́
kàn máa fi iná àti ẹ̀nà kan ránṣẹ́ sí wa kó máa fi dúpẹ́ orí Ọlọ́run látara ń tá a sọ táwa tán wá sí láyé mọ́ máa fi kúlúwà láwù máa fi ránṣẹ́ sí wa torí pé ọjọ́ kan náà lásùn tá à ní jí mọ́ ọjọ́ kan nílẹ̀ ó mọ̀ tí lè ò ní sú ọjọ́ kan nílẹ̀ ó sì sú tí ò ní mọ́ báyìí láyé tí n bá ń bẹ láyé tó o sì ń lò tọ́lọ́ ní kó máa ṣe òsàn ara rẹ máa dúpẹ́ fọlọ́run kó o sì máa fi iná àti iná kan ránṣẹ́ sí mi àti ẹni tọ́lọ́ ń kádàrá sábàbí tọ́lọ́ ń lò ní sábàbí tí àgùnmọ̀ ibi dọ́dọ̀ wa yóò máa jẹ́ orí fẹ́ni náà táàbà tó wá sí mọ́ ó ti di kọ́ ọmọ fi kúlúwà láwọn ránṣẹ́ sí wa gbogbo bí a bá wà níwájú Ọlọ́run kọ́lọ́run tún wá sí kò ṣe dáadáa fún wa kó já bá àná Ọlọ́run pàdé àní ṣàìsàn o lọ try rẹ̀ gbìyànjú ẹ̀ wò kì í ṣe gbogbo tó wà ní Facebook nírọ́ o bẹ́ẹ̀ sì ni kì í ṣe gbogbo ẹ̀ náà lóòótọ́ ìntọ́ bá fẹ́ pè nírọ́ gbìyànjú láti dán nǹkan yẹn wò kó tó lè pè nírọ́ Ọlọ́run bá wọn máa ṣe ìwòsàn fún wa o àní ṣàìsàn o assalamu alaikum warahmatullahi wabarakatuh tó bá fẹ́ pè mí bóyá ọkàn fẹ́ wò pé ní ìfi nọ́mbà mi lẹ́gbọ̀n máa filẹ̀ lórí eléyìí ẹlòmíì lè fẹ́ béèrè lórí ọ̀rọ̀ àgànmọ̀ yìí pé nọ́mbà mi lórí 080 36 33 33 13 salamu alaikum.